ló fún ẹ lóye yìí èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ó pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Abbas ìwọ ń pápá ìwọ nùnà asọ̀kan gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárán iṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. Ogun ò lè gùn tó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ń ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Láàjì Abbas ikú kan ò ní ẹ pa. Olùkọ́ àgbà Láàjì Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárán iṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere. Ẹ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn ìtàn Yorùbá káàkiri ti ìbútòrò àgbáyé. Ẹ̀yin tó ṣe pẹ́yìn gangan ní ìtàn tẹ́ẹ̀ní tán, ẹ̀yin ni àṣà tẹ́ẹ̀ní sá, ẹ̀yin lẹ́ ń dá sọ́rọ̀ wa pé bóun ni ìtàn àti àṣà wa ò sí ní parẹ́, bóun ni ohun àjogúnbá bàbá wa ò sí ní wọ̀kùn, ẹ̀yin náà ò ní wọ̀kùn mọ́ ayé lára. Bí a ṣe ń darapọ̀ mọ́ wa ẹ̀yin náà máa bá wa pín ètò yìí àti ọkọ̀ wọlé tẹ́lẹ̀ àmọ́ ìdí tí a fi já kúrò ní orí afẹ́fẹ́ ká tó padà yẹn lórí Facebook ká tó padà wọlé kó má bàa wá sídìíwọ́ ẹ tẹ love ẹ comment ẹ sì tẹ like torí àmọ́ ìdí torí bá a ṣe wọlé yẹn náà ni mi ò rò pé flagging ni nẹ́tíwọ̀kì wá sì dá láti gbà tá a ti bọ́ sórí Starlink ni a ti ń gbádùn ètò tí nẹ́tíwọ̀kì ò dá wá láàmú bíi ti tẹ́lẹ̀ mọ́ mo rò pé láti gbà tá a ti ń lo Starlink wa láti bọ́ lọ́wọ́ wàhálà oní nẹ́tíwọ̀kì. Tí bá ṣe pé ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀yin bá ń darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Abbas. Ìtàn Yorùbá ní ètò kan tá a gbé kalẹ̀ tó wà fún àṣà àti ìtàn wa ní tààràtàrà tó kún fúnṣẹ́ ìwádìí tí kìí ṣe àlọ́ tàbí àròsọ tàbí àpọ̀pa. Ìtàn tá a gbẹ̀yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ kó tó di pé a gbé jáde fún aráyé iná ni a máa ń sọ ní abala ìtàn Yorùbá.
torí náà ẹ bá ń darapọ̀ mọ́ wa kì í ṣe àlọ́ lẹ fẹ́ gbọ́, kì í sì ṣe ìtàn àpọ́pá bí ìtàn ṣe wá tá a sì gbọ̀n yẹ̀wò kó tó di wípé a gbé jáde fún àwọn èèyàn pé ìtàn ní ẹ wá bá wa gbọ́, ẹ wá bá wa wò ó ní tí ẹ máa rí ní àgbàgbé ìtàn Yorùbá. Torí náà bákan náà kí n tó máa lọ, mo láwọn àkíyèsí kan ká tó wọnú ìtàn ní òní tí màá pè wá sí. Mo ní àkíyèsí kan, kí náà ni àkíyèsí náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ ìtàn pàápàá tó bá jẹ́ ká sọ ìtàn láì ní fi ṣègbè àbí ká ìtàn tó bá rújú ká yànnàná rẹ̀, ó gba ọgbọ́n ó sì gba ẹ̀sọ̀, torí pé iṣẹ́ ìwádìí gidi gan ni. Láìpẹ́ mo ń lọ sí Ìjẹ̀bú Òde, màá sì dé Ìjẹ̀bú Igbó pẹ̀lú, iṣẹ́ ìwádìí ló ń gbé wa lọ. Tá bá wá ń sọ ìtàn tó bá jẹ́ ìtàn ọba àbí ìtàn ìlú, ó yàtọ̀ sí ìtàn ìdílé àti àbí ìtàn ẹbí àbí ìtàn agboolé. Ìtàn ìlú àbí ìtàn orílẹ̀ àbí ìtàn orílẹ̀ ìgbà tó ṣe pé ẹ̀rí bá ti wà lórí àwọn ìtàn ìtàkọ́lẹ̀ sì wà lórí rẹ̀ pé ìtàn ìlú tá à ń sọ yìí o, ẹ̀rí ń bẹ o, àkọọ́lẹ̀ ń bẹ o, tó sì ti pẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn míì ń bẹ tó ṣe pé ìwé ìtàn míì ju àwa tá a wà láyé yìí lọ tí wọ́n ti kọ káwa tó dé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó míì tí wọ́n sì mọ àwọn tá à ń sọ ìtàn wọn, wọ́n kọ ní tí wọ́n rí nípa wọn, ní tí wọ́n gbà nípa wọn, wọ́n sọ. Àwọn ẹbí míì ń bẹ tó ṣe pé àwọn òyìnbó gba ìtàn lẹ́nu wọn, wọ́n sọ. Ní tí wọ́n rí nípa wọn, ní tí wọ́n gbà nípa wọn. Ṣùgbọ́n ká wá sọ ìtàn, ká dìde bóyá tẹ̀ta sọ kò gbé wá àbí òfìfo, àbí mo ṣe máa ń sọ náà ló ìta máa ń sọ dúndùn sọ kíkorò. Ká wá dìde ní dìde wípé ìtàn wa ni kì í ṣètàn rẹ o, ìtàn yín kọ́, ìtàn yín kọ́, wọ́n tan náà wá padà wọ́n ti bá wa change ẹ̀. Ìtàn yín kọ́, ìtàn gbogbogbò ni, ìtàn gbogbogbò òun ni. Tó bá ti jẹ́ pé ìtàn tó bá ti ní tọba nú tó sì ní ìjòyè nú tó sì ní ìtàn tó jẹ́ ìtàn ìlú, kì í ṣe ìtàn ẹbí mọ́, ó ti di ìtàn ìlú. Torí náà àwa tá a bá ní lọ́kàn bẹ́ẹ̀, ẹ má wàá jẹ́ kí a wá ya ẹyẹ bẹbí jẹ́. Cause ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ìtàn yìí, ó tó oṣù kan tí ọ̀bá lé tá a ti ń pariwo a fẹ́ bẹ̀rẹ̀ ìtàn yìí. Mélòó nú wa la rí wa tá a dìde tá a bá wa dá sí i. Ìgbà náà la sì ń gbádùn ẹ̀, la sì ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Ṣùgbọ́n ká wá pè mí, ká wá fẹ́ ká máa wá fẹ́ máa sọ ọ̀rọ̀ tí ò ṣe é gbọ́ ń ta, kò dáa. Torí pé akọ́ṣẹ́mọṣẹ́ olùgbóhùnsáfẹ́fẹ́ tá bá sì ń sọ̀rọ̀ nípa ìtàn, kó tó di pé a gba oríyìn lọ́dọ̀ àwọn ọba aládé nílẹ̀ Yorùbá, kì í ṣe kékeré. Kó tó wá di pé àwọn àgbà nínú òpìtàn sọ pé ó káre ò ń gbìyànjú, kì í ṣe kékeré, débi pé a mọ̀ tá à ń sọ, a sì ń ṣèwádìí lé lórí ni. Bí ìtàn bá sì ṣe rí ńlá ṣe sọ. Tí a bá wá nítàn, bóyá wá ń sọ̀tàn, àwa tá a wá jẹ́ ẹbí kan àbáwa tí ọ̀rọ̀ kàn, tá a bá láfikún, a wà á pè àwa náà ní tá a fẹ́ fi àfikún ni, ṣùgbọ́n kí a sì pé níbo lẹ ti rí tàn tẹ́ ń sọ. Ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́. Àwọn tí wọ́n ti ń bá mi bọ̀ tipẹ́ wọ́n mọ̀ pé tó bá di bí ọ̀rọ̀ ọ̀tàn, kódà kó ṣe pé ìlú mi mo fẹ́ sọ̀tàn bí tàn bá ṣe rí ní sísọ. Ìní èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe pé wọ́n fi àlọ́ kọ́
táwa bá sọ̀tàn tí ẹ máa ìgbà tó débi Ìbàdàn kò tí ẹ pẹ́ sọ ayé ń gbò débi tí ẹlòmíín náà ṣe bá bó ṣe rí kọ́lá ṣe sọ. so kájọ bí ìtàn bá ṣe rí ńlá ṣe sọ béèyàn lágbára kó kàǹkà fọ́nrán òwú kan lè dé fọ́nrán òwú kan lè dé mi ò ní dárúkọ torí wípé tí n bá dárúkọ kọ̀ wá tán láyé ọ̀sọ̀ pé kọ̀ tán tí mi fi ní dárúkọ nu. èèyàn sì máa ń jẹ́sẹ̀ ara rẹ̀ tí ó rò pé òun jẹ́sẹ̀ ìlú torí ìdílé ó yàtọ̀ sí ìlú. Yorùbá lẹ́nìkan ìjáwádé agboolé tiwa ìwà lé ní agboolé wa mo fi ń sọ̀rọ̀ lórúkọ gbogbo Ìbàdàn rárá o Olúbàdàn ni ló lè sọ̀rọ̀ lórúkọ gbogbo Ìbàdàn. Gbogbo ọba tó ti jẹ ṣáájú Olúbàdàn ọba Ọlákùlẹ̀yìn tó ń bẹ ń bẹ lónìí Olúbàdàn ló lágbára ló sì láṣẹ lórí ìtàn wọn. Àwọn tí wọ́n bá wà lẹ́tí paná àwọn NEPA ti paná padà báyìí o ẹ̀ tó lọ tún náà tán ni o ọlọ́lọ́ tiẹ̀ ti ní ká dọ́gbọ́n bákọ̀ọ̀pù gan wọ́n lọ tún náà ẹ̀sàjámọ́ ẹlẹ́yọkẹ̀ kí wọ́n fi tún náà tàn padà. Ìbá ti gbé kínní power station ti bí yẹn gan wọlé. Olúbàdàn ló lágbára lórí ìtàn wọn. Ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ló sì wá láṣẹ lórí gbogbo ìtàn Ọ̀yọ́. Bẹ́ẹ̀ l'Aláké ló láṣẹ ló lágbára lórí gbogbo ìtàn ilẹ̀ Ẹ̀gbá. Bí bàbá wọ̀ ní ìrìnsà ṣe lágbára lórí gbogbo ìtàn ilẹ̀ Ifẹ̀ nu. Bẹ́ẹ̀ ni bá d'Ákúrẹ́ náà bá d'Oǹdó bá dé Ọ̀wọ̀ bá ṣe máa bá àwọn bàbá wa inú tó jẹ́ wípé àwọn náà ni alágbára àwọn ni aláṣẹ lórí ìtàn ìlú wọn. Ẹnikẹ́ni tó bá ti jẹ ọba ó ti kúrò ní pé bàá mi ni. So títẹ̀ ọba wa bàbá ńlá wa tó bá wá jáde nínú ìtàn bá ó ṣe rí nù ká sì rẹ́rìí rẹ̀ ká kọ́lẹ̀ rẹ̀ sì ń bẹ. Èmi a sì máa ṣe ìwádìí ìtàn dáadáa nínú ẹni tó ṣe pé máa ń tọpinpin ìtàn Ọlọ́run ní kí n jẹ́ ọ̀kan ń bẹ̀. Ẹ foríjì mi rò pé wọ́n ó tètè bá wa tán náà yìí ó rọrùn fún wọn kí wọ́n bá wa pàǹgbà náà dé. Ẹja fi ẹyọ ọkàn yìí kún kíní tá à ń lò yìí. Ká fẹ́ ẹyọ ọkàn kún báwọn. Bá wa tàn tí àbí náà bá sì dé padà déédéé ni. Torí náà ìtàn bó ṣe wá ńlá ṣe ń sọ bí ìtàn sì ṣe rí la ṣe ń sọ. Èmi sì máa ń sọ fáwọn èèyàn tá a bá wá sọ̀tàn tí ò bá wá tẹ́ wa lọ́rùn àǹfààní kan tí ń bẹ fún wa iná ló sì kọ́ mọ́ jù lásìkò tá a wà ẹ gba ilé ẹjọ́ lọ ẹ lọ pẹjọ́ lórí ìtàn. Téèyàn bá sì pẹjọ́ lórí ìtàn wọn èé pààyàn wọn èé sì tíyàn mọ́lé lọ mẹ́rìí rẹ̀ wá ní. Tẹ́rìí yẹn ò bá wá pé téèyàn ò sì rí fẹsẹ̀ lé òun ní kéèyàn lọ rẹ́ńdà apology lọ sínú pépà lọ sọ́bẹ̀ pé ìtàn tí mo sọ yìí o kò rí bẹ́ẹ̀ o. Tó bá ìṣe pé orí social media bẹ́ẹ̀ náà láti sọ wọ́n wà ní lọ sórí social media tó ti sọ lọ sọ́bẹ̀ padà yìí pé ìtàn tí mo ní mo ti wá sọ níṣe pé bèlè tà sí pé ọmọ àlè ọ̀rọ̀ kò ní jáde látẹnu Ààrẹ Òpìtàn. So kájọ torí ó máa ń dùn mí ibi tí ò bá ti yẹ kó sí àtakò tátakò bá fẹ́ wá ń bẹ̀. Kìnìún tàn ní mí tó ṣe pé tẹ́gùn tàn bá gùn mí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹni màá ti kọ nǹkan wá tí màá ti gbé ìwé jù lẹ̀ ìgbà mi màá ti máa sọ̀rọ̀ títàn yóò máa lọ ni torí pé tá a ṣiṣẹ́ ìwádìí lé lórí dáadáa ni.
àwọn àgbà dẹ̀ ń bẹ wọ́n mọ̀ pa máa ń pè tá a tún béèrè ọ̀rọ̀ tó rẹ́nìkan ìjáwádé bí o bá mọ̀ tó o bá rẹ́ni máa bá fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ o ò ní mọ̀ kọjá bó o ṣe mọ̀ ẹnu bá a ṣe mọ̀ tá a fi ń mọ̀ yín lọ́lọ́run ní ká máa mọ̀ sí bá a ṣe mọ̀ tá a fi ń mọ̀ yín lọ́lọ́run ní ká máa mọ̀ sí bó ṣe rí nù torí náà tá a bá sọ ìtàn o àmọ́ tá à ń sọ o a sì sọ ìtàn láti fi tàbùkù ẹnìkan bí tàn ṣe rí làwa ṣe ń sọ bá ṣe rí ni mo ṣe ń sọ báàrin ṣe rí nù so tẹ́ bá ní ká mẹ́rìí wá á mẹ́rìí wá gbogbo tàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ máa tó kó ìwà rẹpẹtẹ ìwé ní bẹlẹ́gbẹ́ ni mo gbọ́wọ́ lé ń bì tó bá dé àwọn ìwé míì tó bá tó jáde táwọn pòfẹ́sọ̀ ṣe tí wọ́n buwọ́lù màá tún mú jáde hàn wá ọ̀pọ̀lọpọ̀ ìwé ni mo post lóṣù tọ́lẹ̀ mo post ìwé dáadáa ká tó ṣe léyà mo post ìwé nínú àwọn ìwé bàbá wa pòfẹ́sọ̀ Tóyìn Fálọlá mo post ìwé bàbá sì ń bẹ Nàìjíríà báyìí mo post ìwé wọn dáadáa láwọn ìwé míì tó tún ẹsẹ̀ jáde tó sì pé ìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ 1004 page in 1040 sí 40 ní and 40 page ní ìwé yẹn mo post ìwé ńlá ni àìmọye àwọn ìwé báwọn tó fi dórí ìwé wọn tí wọ́n edit the collected work of J.A. Àtàndá bàbá wa lérúwànú àwọn ni bàbá àgbà nínú àwọn òpìtàn Professor J.A. Àtàndá wọ́n tan náà wá padà pé mo sọ gbọ́dọ̀ tí wá ṣe rí nù iná ni òjò wọn lọ tan jẹnẹrétọ̀ mà wọ́n mọ̀ pé backup ń bẹ pé wọ́n tún lè tàn padà bí bó ṣe rí nìyẹn. ká má wá gbàgbé pé ìtàn Ọ̀yọ́ Empire ni à ń bá bọ̀ apá 17 la bá dé a wá kàn lu apá 18 èèyàn part 18 apá 18 la bá dé ó ti wá débi ìtàn ó sì ti débi àlàyé. mo sọ fún wa pé Basọ̀run Gáà kí ni mo mú kíní tó ń ráhùn báyìí mo sọ fún wa pé Basọ̀run Gáà alágbára ni tààràtààrà tó ṣe wípé agbára rẹ̀ bú àyà kì í sì ṣe pé bóyá ó kàn wọ Ọ̀yọ́ wá ọmọ Ọ̀yọ́ ni pé ó wá lọ kógun jà wọ́n lọ́yọ̀ọ́ ọmọ Ọ̀yọ́ ni bàbá rẹ̀ ní Basọ̀run Yánbá bí ẹkùn ẹni bàbá rẹ̀ Basọ̀run Yánbá bí ẹkùn ló bí Basọ̀run Yánbá bí ẹkùn lòun àti Aláàfin Òjìgí jọ lògbà tí mo sọ pé àrẹ̀mọ Aláàfin Òjìgí ó lu ọmọ Basọ̀run Yánbá bí ẹkùn ó lù pa tí wọ́n pè ní Olúkẹ́ ẹ̀gbọ́n Basọ̀run Gáà ni gẹ́gẹ́ bí àwọn àgbà àti ìwádìí wọ́n já mọ̀ yìí pé wàhálà yẹn ó do Gáà ò sí lẹ́yìn ilé òun wà ní ẹnu bodè ilẹ̀ Bàrùbá ó ní bàbá rẹ̀ fi ta kókó bẹ́ẹ̀ tí gbogbo ilé ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn bàbá rẹ̀ méjèèjì ó dùn gan torí wípé òran kan wípé ìjà wá lè dé láàrin Basọ̀run Yánbá bí ẹkùn àti Aláàfin Òjìgí tó fi pé ní ó wá mú ẹ̀mí àwọn méjèèjì lọ. nígbà tí wọ́n pe Gáà wá Aláàfin Lábísí ló ń bẹ nípẹ̀bí ibẹ̀ ní Gáà ti wọlé overthrow government ó jàjọba Ọ̀yọ́ gbà Aláàfin Lábísí lẹ́yìn ọjọ́ 17 Ọ̀yọ́ kọ̀ Àjàká kọ̀ Ṣàngó kọ̀ Ọ̀rànmíyàn kọ̀ Odùduwà kọ̀ ọ̀rẹ́yìn Aláàfin Lábísí mo sọ fún wa
Odùbóyè, àwọn bí ojú Odùbóyè ni ló gbé sórí àpèrè. Àwọn èèyàn ní àwọn àgbà ní pé kò dájú pé Odùbóyè lo òṣùpá mẹ́ta torí pé gbogbo eléyìí náà ń ṣẹlẹ̀ ní àárín ọdún 1750 ìní Aláàfin Lábísí jẹ. Ọdún 1750 kan náà iná ni àwọn bí ojú Odùbóyè jẹ. Torí àgbà bá parí ìtàn yìí a lè dá àwọn ìbéèrè tàtàwọn èèyàn ó jẹ̀bùn ẹ máa dé o àti ẹ̀fẹ̀ bùn ta àwọn Ọ̀yọ́ kọ ẹ̀bùn rẹpẹtẹ fún wa àwọn olólùfẹ́ wa a fi ìbéèrè tàn bàbá parí ẹ̀. Ọdún náà ni wọ́n jẹ ṣùgbọ́n àwọn àgbà ní pé Odùbóyè kò dájú pé bóyá ká òṣùpá mẹ́ta ní 3 months tí ìràwọ̀ rẹ̀ fi kólé. Kí ló sì fà á? Basọ̀run Gáà ó ní kó máa dọ̀bálẹ̀ fún un. Dọ̀bálẹ̀ fún mi ní tó fa ìjà wọn nu. Orí ọ̀rọ̀ yẹn náà ni ẹ rí i pé ọ̀rọ̀ tí mo fi léwájú tí mo fi àkíyèsí mọ́ ọkọ sọ. Orí ọ̀rọ̀ yìí pé ìdọ̀bálẹ̀ náà ni ẹni tí wọ́n pè mí lé lórí pé Aláàfin Agbólúajé pé kò dọ̀bálẹ̀ fún Basọ̀run Gáà ọ̀dọ́ kódà ọ̀nàwọ́ wájú tó nẹsẹ̀ yìí tó fàyà kanlẹ̀ bá o tí wọ́n ní tí orogún ìyá ẹni tó bá jù ìyá ẹni lọ ìyá là ń pè é. Ó tún pa ọwọ́ méjì fẹ́ nìkan ibà bó bàbá àgbà bẹ́ẹ̀ ló ṣe ń ṣe fún Basọ̀run Gáà. Bẹ́ẹ̀ ló ṣe ń ṣe fún Basọ̀run Gáà. Aláàfin kan kì í dọ̀bálẹ̀ fún ẹnikẹ́ni láyé fẹ́nikẹ́ni láyé ẹ pé mo fi láyé sí kì í ṣe lọ́run o torí lẹ́ni táláàfin máa ń dọ̀bálẹ̀ fún tí ń bẹ lọ́run. Bàbá wa tí ń bẹ ní ọ̀run Ṣàngó táláàfin bá ní bàbá mi kò sẹ́ni méjì táláàfin bá wí Ṣàngó ní bá wí. Aláàfin Ṣàngó nìkan ló lè gbà dọ̀bálẹ̀ ẹnikẹ́ni tó bá jẹ́ Aláàfin. Ó sì ní tẹ́ bá ń sọdún Ṣàngó ó níbi táláàfin ó sì dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀ Ṣàngó. Aláàfin yìí ní bàbá kìí ní ìyá ṣe gbọ́ mi yé. Aláàfin ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba ilẹ̀ Yorùbá kìí ní bàbá kìí ní ìyá. Ìdí tí òfin lè ní bàbá gbogbo náà láti mọ̀ torí wípé bọ́ba kan ọba kú ọba kan yìí jẹ ìyún àkọ́kọ́. Àrẹ̀mọ ní ń jà Láàfin. Àrẹ̀mọ ní ń jà Láàfin. Ìdínú tó ṣe wípé ẹni tí ó bá wá jà Láàfin nígbà Aláàfin kan bá lọ làrẹ̀mọ tó lè di Aláàfin. Nígbò wá dayé pé ká mọ̀ yàn tá a gbé kúrò lórí àwọn àrẹ̀mọ pé à ń yan ẹni tí ó jẹ́ Aláàfin. Wọ́n wá lọ múnú ìdílé ẹni tí bàbá rẹ̀ tí wọ́n kẹ́kẹ́ ṣe pé wọ́n kàn mẹ́nìkan náà pé bá a ṣe ń ṣe lónìí ìkọ́ pé eléyìí náà ọmọ oyè náà ni bàbá rẹ̀ ti jà Láàfin rí ńkọ́. Ẹni tó ṣe pé bàbá rẹ̀ ti jà Láàfin ó lè jẹ́ ọmọ Aláàfin àná ó lè jẹ́ ọmọ Aláàfin ìjẹta tí bàbá rẹ̀ ti jẹ́ tó ti lọ iná wọn ó tó mú pé wàá jà Láàfin ìyún náà tó ní pé kò ní ní bàbá láyé. Ṣùgbọ́n tí ìyá ń kọ́ wọ́n ní kò ní níyà. Àwa béèrè pé àwa náwó o láyé Onígbògí Arúgbá ó wá láti Ọ̀tà nígbà tí ọmọ rẹ̀ jẹ Aláàfin tó sì mú Ifá wá. Àwọn àgbà wa ní wọ́n ló ti kú òkò sí lọ́yọ̀ọ́ mọ́. Mú Ifá wá tó mú Ifá wá kò fẹ́ dúró àwọn àgbà mú wá bẹ́ẹ̀. Àwọn àgbà míì ní rárá òfin kí ìyá ọba ọmọ kú tọmọ rẹ̀ bá jà Láàfin ké bẹ̀rẹ̀. Ó lè rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ rí i pé kí àrẹ̀mọ ọmọ bá bàbá lọ sọ́run ọ̀sán gangan náà lọ bẹ̀rẹ̀. Wọ́n ní ké bẹ̀rẹ̀. Ọ̀dà àti rí i pé Aláàfin kò ní ní bàbá láyé kò ní ní ìyá láyé
torí wípé kò ní lè dọ̀bálẹ̀ fún àwọn méjèèjì. Aláàfin ò lè dọ̀bálẹ̀ fún ẹnìkankan, òun sì ni ọba ńlá tí ń gbà dọ̀bálẹ̀ ọba. Òun ni lọ́ba ńlá tí ń gbà dọ̀bálẹ̀ ọba. Tí Aláàfin ọba wá ní bàbá, a wá fẹ́ yan bàbá fún un, á yan bàbá fún Aláàfin, ẹni tí ó jẹ́ bàbá fún un. Ọ̀dà káwá láwàá yàn ní bàbá f'Aláàfin o. Tá a bá yan ọkùnrin yóò máa ṣe mọ́tómọ́tó, obìnrin nínú àwọn ìyá ààfin a máa ń gbé kíní gbé fúnra wọn. Tẹ́ bá pẹ̀lú wọn pé èmi ni ìyá ààfin, ìyá ààfin ti bo ni ọ́, omidan ló pera rẹ̀ àbí abilékọ. Omidan àbábilékọ, àwọn ìyá ààfin ó yàtọ̀, àwọn ayaba, àwọn ìyá àgbà, àwọn ìyá mi ìyá àgbà láàfin Ọ̀yọ́ nù. Nínú wọn láti wá yàn, nínú àwọn obìnrin láàfin Ọ̀yọ́ láti wá yan bàbá f'Aláàfin. Ìyámọdé òun sì ni ó wá jẹ́ bàbá f'Aláàfin, a tún máa ń pè ní bàbá Ìyámọdé, òun ó wá jẹ́ bàbá f'Aláàfin. Aláàfin ò lè dọ̀bálẹ̀ fẹ́nikẹ́ni, Aláàfin ò lè dọ̀bálẹ̀ fẹ́nikẹ́ni, àmọ́ tó bá rí Ìyámọdé, Aláàfin ni ó kọ́kọ́ kúnlẹ̀ fún pé ìyá mi ìyá àgbà, ìkúnlẹ̀ mi rèé, kò ní dọ̀bálẹ̀, yóò máa mú orúnkún lọlẹ̀. Bí bá ṣe ń mú orúnkún lọlẹ̀, Ìyámọdé náà ó fi orúnkún pàdé rẹ̀, yóò forúnkún pàdé Aláàfin. Ọjọ́ yìí tá a rí, tá a mọ̀ ẹni tí ó lè gba ìkúnlẹ̀ Aláàfin nu. Olóyè kan ọ̀wá tó bẹ́ẹ̀, ọba kan ọ̀wá tó bẹ́ẹ̀ kó gba ìkúnlẹ̀ Aláàfin àbí kó gba ìdọ̀bálẹ̀ Aláàfin. Òun lọ́ba ńlá tí ń gbà dọ̀bálẹ̀ ọba. Ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀. Ẹ̀yìn tí Gáà wá ní kó máa dọ̀bálẹ̀ fún òun tí ò sì ṣẹlẹ̀ rí. Ìdí náà tó fi rẹ́yìn àwọn bíi Ojú Odùbóyè ní ọdún 1750. Gbogbo tá à ń sọ ní ìsìn náà kèétí ó ń bẹ lábẹ́ 100 ọdún ni, kèétí pé 300 years. Gbogbo tá à ń sọ sísìnyí náà ó ń jẹ́ 275 years nìṣẹ̀lẹ̀ tá à ń sọ. Bí ọba sojú mi ó ṣe tí mi, ẹni tí Aláàfin tó lè gba ìkúnlẹ̀ Aláàfin nù, òun sì nìyá fún un. Lágbára Ọlọ́run, bóyá ní apá 19 èyí ń sọ fún wa nípa àwọn ìyá wa láàfin Ọ̀yọ́ àti iṣẹ́ òǹkálukú wọn. Àwọn ìyá ààfin wọ́n pọ̀, gbàá sọ díẹ̀ níbẹ̀ náà ni. Mo sì fi ń dá wa lójú, nígbà bàbá bá wọ ààfin, a bẹ̀rẹ̀ sí ní ṣàwọn àlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún wa. Ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé pẹ̀lú ògo Ọlọ́run nínú ààfin Ọ̀yọ́. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a mọ̀ ńlá mọ̀ rí, tá a sì máa ṣàlàyé ẹ̀ fún wa. Mo gbọ́ kọ̀rọ̀pọ̀rọ̀ táwọn èèyàn ń sọ, Aláàfin ò tí ì wọ ààfin. Inú mi dùn fún ẹni tó ní apá 17 tí mo ṣe lára àwọn bàbá dáadáa láti United Kingdom. Wọ́n wá fi first message ṣọwọ́ láti lù wá lọ́gọ̀ ẹnu pé gbogbo nǹkan tí ò yé wa ó ti yá wọn ń bẹ̀. Àlàyé làwọn ọmọ sí, kì í sọ̀rọ̀ èébú. Ààfin yìí bí ọdún 3 láti pátì táì lò. Ọ̀pẹ bá dẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ ìlú nísìn wọ́n ń tún ààfin ṣe. Nígbà bàbá wa Ṣọ̀ún débẹ̀ wọ́n ti tún ààfin Ògbómọ̀ṣọ́ ṣe. Nígbà bàbá wa Ọ̀nìrìṣà dé wọ́n tún ààfin Ilé Ifẹ̀ ṣe, wọ́n tún kọ́ sí téèstì tiwọn.
bí nǹkan ṣe rí láyé lónìí ni. Ẹ wo Ìbàdàn àti láàfin kan tá a kọ́ láyé bàbá wa Sàǹkẹ́, ẹ wo tá a tún ẹsẹ̀ wá kọ́ nísìn. Bẹ́ẹ̀ náà ló jẹ́ pé wọ́n fẹ́ tún ààfin Ọ̀yọ́ kọ́. Ìyìn tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ ni pé ṣérú ẹ̀ ti ṣẹlẹ̀ rí láwàá béèrè kájà láàfin, ká má wàá tètè lọ ààfin ọdún kan ni ọdún méjì ni. Ó ti ṣẹlẹ̀ rí dáadáa nígbà Ọ̀yọ́ ilé náà ló sì ti ṣẹlẹ̀ nígbà wọ́n wá pé Àtìbà ìwọ lọ jà láàfin tọwọ́ pẹ̀bí tó parí rẹ̀, sọ́jọ́ náà wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ààfin. Fún ọdún méjì àkọ́kọ́ ilé ni bàbá Àtìbà lò tí wọ́n ń tún ààfin tí wọ́n ń kọ́ ààfin yẹn lọ́wọ́. Ilé ni wọ́n lò tẹ́rí ẹ̀ sì ń bẹ ni. Gbà wọ́n wá parí ẹ̀ ni bàbá ẹ̀sẹ̀ wá lọ ààfin. Torí wípé ìgbà ní nǹkan, ìlànà bá a ṣe kọ́ bíwájú ẹ̀ tí wọ́n bá fẹ́ tún kọ́, àwọn ibòmíì ń bẹ wọ́n ó fi ilẹ̀ bó ṣe wà, ibòmíì ń bẹ wọ́n kàn kọ́lé míì ni mọ́ lára, àmọ́ téèyàn bá wọlé èèyàn mọ̀ pé tìṣẹ̀ǹbáyé yẹn bẹ́ẹ̀ ń bẹ. Àmọ́ bí táà ti máa gbàlejò, táà ti tó bá a máa gbàlejò ní àwọn èèyàn máa wá ní bá a ṣe tún ṣe nu. Tẹ́ ẹ bá worú ẹ̀ náà wọ́n ṣe nífẹ̀ẹ́, wọ́n ṣe káàkiri gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú mi. Ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé ààyè ìṣẹ̀ǹbáyé wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀ńbásì dọ́yọ̀ rí ní ọmọ bá ààfin Ọ̀yọ́ ń ṣe tó. Wọ́n tó paná ìní ọmọ bá ààfin Ọ̀yọ́ ṣe tó. Torí náà ọ̀rọ̀ tó bá jáde, Aláàfin ò sì gbéṣẹ́ rán ẹnikẹ́ni pé ẹ bá wa pariwo a fẹ́ kọ́ ààfin Ọ̀yọ́. Aláàfin ò gbéṣẹ́ rán ẹnikẹ́ni pé ìyìn tí a ń pè ní ìròyìn, ìyìn tá a bá gbọ́ látọ̀dọ̀ láti orílẹ̀-èdè láti Áfíríkà ń bí ni o, káàkiri àgbáyé ni o, níbo wọn ò ti mọ Ọ̀yọ́ tí wọn sì ti mọ Aláàfin Ọ̀yọ́. Ṣùgbọ́n èyí ń ṣe rí nù lágbàmí ibẹ̀. Aláàfin ìdọ̀bálẹ̀, Basọ̀rún Gáà ń béèrè ìdọ̀bálẹ̀, èló fi rẹ́yìn Aláàfin Ojúbóyè. Ó wá rẹ́yìn rẹ̀, ó lọ Akẹyọ Agbólúajé iná ló fi jẹ, ló fi Akẹyọ Agbólúajé pé kó wá goróyè baba ńlá rẹ̀. Yàtọ̀ sí kéèyàn rẹwà, ẹni tí máa ń dá àyàn lọ́rùn ni, tó sì tó wá níwà. Agbólúajé ní nǹkan ó rẹwà lọ́kùnrin, ó níwà, ó sì tó máa ń dá àyàn lọ́rùn. Báwọn àgbà ṣe ròyìn ẹ̀ fún wa nù. Yàtọ̀ sí yùn jagunjagun l'Agbólúajé, jagunjagun l'Agbólúajé. Tó ṣe wípé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn aláàfin tó jẹ́ jagunjagun, Agbólúajé ń bẹ lára àwọn àgbà nínú àwọn aláàfin tó jẹ́ jagunjagun. Tá a bá sì ń sọ aláàfin tí gbà rẹ̀ rójú tó túbà tó tùṣẹ, Agbólúajé ń bẹ nínú wọn. Torí pé gbà tí Aláàfin Abíọ́dún ìlọ́kàyìn la ṣe máa ń ròyìn Aláàfin Abíọ́dún. Ìgbà Aláàfin Abíọ́dún kò dòyún gbà tó t'Agbólúajé. Débi páwọn àgbà ní pé Agbólúajé ga àlàjẹ́ ni. Ajé tá a rí ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá, òun ni wọ́n fi pè l'Agbólúajé. Ibi tó sì figi gún, ibẹ̀ náà ló wá wà dáyé Aláàfin Abíọ́dún kó tó wá dorí àólẹ̀ kí gbogbo ẹ̀ tó fọ́. L'Agbólúajé. Ṣùgbọ́n ìntẹ́ ẹ̀fẹ́ gbọ́ iná lẹ́ẹ̀tọ́ gbọ́. Agbólúajé ọ̀bá gáàtà kan gbọ̀n,
kò lépa gáà, kò lépa ẹ̀mí gáà, ó ń fi ìdọ̀bálẹ̀ tẹ́ gáà lọ́rùn, ọwọ́ rẹ̀ méjèèjì wájú, ẹsẹ̀ rẹ̀ lẹ́yìn, yóò fi àyà kanlẹ̀, bàbá o. Irú nǹkan bá ṣẹjọ́ láwọn ọba máa ń ṣe pé mo tígbà rẹ̀ dẹ̀ dá. Lásìkò lé àwọn tápà padà, ó tún gbà nínú ilẹ̀ wọn, ó lé àwọn nínú ilẹ̀ wọn. Ọwọ́ ààfin Òjìgíhùn Pẹ̀láwà àti Bìíní, gbogbo ilẹ̀ Èkìtì, Àgbélú Ajé. Ẹ lọ sí ilẹ̀ Èkìtì lónìí, wọ́n sọ population àwọn tó ṣe pé Ọ̀yọ́ origin ni wọ́n. Wọ́n sọ ẹgbẹ́ ní ìtọ́lọ, mo sọ tàwọn tápà, ìlú tó ṣe pé àwọn tápà ló tẹ̀ tí ń bẹ nínú ilẹ̀ Èkìtì. Táwọn kan ní àwọn ọ̀rọ̀ Ọ̀yọ́, àwọn tápà, àwọn bàrùbá lọ́pọ̀ lọ́yọ̀ọ́, nínú ilẹ̀ Èkìtì ń kọ́. Tí sì mọ́ dáko oyè kọ̀ọ̀kan, ẹ̀sìn ní kẹ́lẹ̀ kọ́ wá máa kíkọ̀ kọ́ wá máa ti oríkì ilé rẹ̀, bóríkì tápà kọ́ bá kọ́ ní òkì mọ́. Àbá níta àbá máa béèrè ni. Lẹ́yìn yẹn, Agbolú Ajé, èyí tó súnmọ́ nínú ilẹ̀ ni làwọn pópó tí wọ́n sì lọ bá àwọn ìbàrùbá wọlé tápà lọ pààlà, Agbolú Ajé tẹ̀ wọ́n lórí ba, ìsákọ́lẹ̀ wọn ń bẹ̀. Lẹ́yìn yẹn nílẹ̀ Dahomey, Burkina Faso, ìsákọ́lẹ̀ wọn sọ́dọ̀ Agbolú Ajé. Togo, ìsákọ́lẹ̀ wọn sọ́dọ̀ Agbolú Ajé. Bẹ́ẹ̀ náà ni Àsàtì ní Ghana, ìsákọ́lẹ̀ wọn sọ́dọ̀ Agbolú Ajé. Ghana náà wà ní Ọ̀yọ́ Empire dé. Iná ẹ̀ ló jẹ́ pé ní West Africa ti wá ń bì, ní ìwọ̀ oòrùn Áfíríkà kò sẹ́ni tí ò mọ agbára Ọ̀yọ́ Empire. Ọ̀dọ́dọ̀ onínàná ní Asante. Ìdínú tó gbé tẹ́ ẹ bá dé Togo, bẹ́ẹ̀ dé Ghana, bẹ́ẹ̀ dé lẹ̀ Dahomey, bẹ́ẹ̀ dé Burkina Faso, ó ṣe Ṣàngó wọ́n ń bẹ̀. Wọ́n gbà pé Ṣàngó ní bàbá wọn, torí Aláàfin ló ní Ṣàngó, iná ẹ̀ ní Ṣàngó wọ́n mú lọ. Wọ́n yàn àwọn ìlàrí ibì kan ni ó, wọ́n yàn àwọn ajẹ́lẹ̀ ibì kan ni ó, wọ́n lọ pẹ̀lú àwọn oníṣàngó ni. Ìdínú tẹ bá ní tí ikú bàbá yèyé tòní náà bá ń kó àwọn oníṣàngó. La sọ yí pé ọ̀pọ̀lọpọ̀ àṣà, mo wí náà ní ìtọ́lọ, ọ̀pọ̀lọpọ̀ àṣà torí pé àìrí tẹ́lẹ̀, àmọ́ sì tó ṣe pé ayé ti di ayélujára, ní tá a bá ti rí àwọn èèyàn rìkọ́dù ẹ̀ wọ́n fi ta, tá a bá wá rí tá a bá mọ̀, tá a bá béèrè, kò sí láì fi ń bẹ̀. Kò sí láì fi ń bẹ̀. Ìtẹ́mi sì mọ̀ tí ń jẹ́ ìtàn lémi ààrẹ òpìtàn, bí ìwé ìtàn bá ti wà lógún ọdún, bó ti wà lọ́gọ́rùn-ún ọdún, tí n bá wá rí pé ìtàn yìí ó kù díẹ̀ káàtó tí mo sì rẹ́rìí, ń sọ pé ó kù díẹ̀ káàtó. Kó jẹ́ mi gan-an ni mo sọ, tí n bá rí ẹ̀rí mi, bó ṣe rí ni o. Ìta sọ tẹ́lẹ̀ àti rẹ́rìí mi ò tó fagilé o, tó sì dájú, á sì ṣàlàyé fáwọn èèyàn tí ó fi yáwó èèyàn pé ẹ̀rí tó tún yín fagilé yìí lóòótọ́. Agbolú Ajé nù. Ilé ń jẹ́ gbogbo lásìkò rẹ̀, gbogbo tí ń jẹ́ gbogbo ilẹ̀ Òtù. Ìtawà ń pè nílẹ̀ Òtù ńgbà náà lónìí ó ju bá a ṣe ń wò lọ, lónìí bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá, àmọ́ ṣe bí ìpáwọn ọmọ ìyá wa kọ́ níbẹ̀ níbẹ̀lẹ̀ Dahomey, níbẹ̀ ní Togo tó lọ fi dé Ghana. Ifẹ̀ ẹjọ́ ń sì jù báyẹn lọ. Ṣùgbọ́n gbogbo àwọn tó lọ láti ilé Ifẹ̀ ibi tí wọ́n dé nù. Tẹ bá dẹ̀ wo orí pọ̀nà bí Ọ̀yọ́ ṣe ń lọ, tó ń gbalẹ̀ lọ, àwọn náà lọ́yọ́ ń tírèsì lọ torí tí wọ́n ti bẹ̀rẹ̀ látàyè Odùduwà tí ọwọ́n Ọ̀rànmíyàn dẹ̀ gbé kalẹ̀ ni wọ́n ń lò. Ìdínú ẹ̀ lè gbọ́ pé a bá àwọn Haúsá jagun, ẹ̀ lè gbọ́. Àwọn tó di apá òkè ibi ilẹ̀ Haúsá mú
àwọn làwọn Òwu jọ̀hún èyí tó lágbára kẹ́ nínú ọba wọn lòdùrùkú nígbà àṣòro dé bá nílò wọn àti ọ̀là ń bẹ nípínlẹ̀ Kwara wọ́n wà káàkiri kẹ́ ti bàjẹ́ orílẹ̀ ńlá ni ọ̀là torí àwọn ọ̀là àwọn náà sì ní í ṣe pẹ̀lú ọba Olúfọ́n aládé sẹ́sẹ́ fún àwọn ọlọ́jà náírà ní àwọn ọ̀là nígbà tí ṣòro dé bá Olówu Òdùrùkú wọ́n gbà á ibi tó ń lé méjì bá ti ń jà àlejò ní olùlẹ̀ wọn náà làwọn náà fi ṣe mo ti sọ fún wa náà rí gbogbo ibi tá à ń pè nílẹ̀ Burkina Faso wáyé sílẹ̀ Bàrùbáhùn ibẹ̀ làwọn Ìmọ̀ká ìjọun àwọn àṣẹ́kùbọ̀ àwọn Ìmọ̀ká là ń pè ní Ọ̀fà Ìmọ̀ká ni wọ́n ń jẹ́ gbogbo ìgbà tọ́rọ̀ Ọ̀rànmíyàn ṣẹlẹ̀ wọn ò jẹ́ Ọ̀fà Ìmọ̀ká ni wọ́n ń jẹ́ ní ọ̀rọ̀ Mọ́rèmí fi dojúrú mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ tí wọ́n bá ń lọ ọmọ ìlú Ọ̀fà ní Mọ́rèmí àwọn èèyàn tí wọ́n bá gba ìtàn Mọ́rèmí sígbà tó lápẹ́ Ọ̀fà yìí wọ́n mọ̀ ní pé yàtọ̀ wọ́n wá nímọ̀ pé à ń fi orúkọ àná a fi ń sọ ìtàn ṣùgbọ́n orúkọ òní la fi ń pe ìtàn à ń sọ̀rọ̀ nípa Ìmọ̀ká àwọn Ìmọ̀ká ti wà tipẹ́ kí wọ́n tó bí Odùduwà gan ṣùgbọ́n bí ta ti ń da ìtàn rú gbogbo wa náà lọ́mọ Odùduwà ló bí gbogbo wa ta lọ́wọ́ abódùdú ẹnìkan ò bí Odùduwà àrọ́mọdọ́mọ Ọ̀rànfẹ̀ onílé iná akọ ẹran tí ń jẹwé gbégbé àbá wọn èé fẹ́ ká fìtàn sòdodo ọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò rán èmi wáyé láti wá fi ìtàn parọ́ àbí láti wá fi ìtàn ṣègbè torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti lọ nínú ìtàn tẹ́ bá sì ń gbọ́ ìtàn lẹ́nu àwọn àgbà òpìtàn ẹ máa kíyèsí ẹ wà lọ gbọ́ tàn wọn àná ẹ gbọ́ tàn wọn òní ẹ wà máa wo tí wọ́n ò tún sọ lọ́la tẹ́ bá wá rí pé wọn ò fìtàn ṣègbè wọ́n dúró déédéé ṣùgbọ́n mélòó nú àwọn tá a jọ ń sọ̀tàn ni wọ́n ń dúró lórí ìtàn tẹ́ bá ti kílẹ̀ mẹ́lòmíì báyìí yóò pọ̀ òun dà àbí tẹ́ bá ń gbé irọ́ lẹ́lòmíì lọ́wọ́ yóò pa òun dà Aláàfin Agbólúajé òun láláàfin ta ní kẹ́yìn tó gbìyànjú débi tẹ́nìkan ò gbèdé rí gbogbo ẹnikẹ́ni tó bá wá jà láàfin lẹ́yìn rẹ̀ títí di òní ọlá Agbólúajé ló ń lò torí bí táwọn Òjìgí bá dé ni kí ló Agbólúajé sì fi rí ṣe ọlá Basọ̀run Gáà ni tí wọ́n máa sọ fún wa ní pé Basọ̀run Gáà ọ̀dà ẹni nígbà táwọn sọ ní ìsìn pé kọ́ máa dọ̀bálẹ̀ fáwọn káwọn Aláàfin ọmọ dọ̀bálẹ̀ fún òun ó ti pa Aláàfin méjì ìkẹta tí ń dọ̀bálẹ̀ ló fi ilẹ̀ yìí kò sí nǹkan míì tó fi fa Agbólúajé lẹ̀ Agbólúajé nà án tán fún yín dọ̀bálẹ̀ sàn-án tó tá a bá fẹ́ gbọ́ ilẹ̀ tí ń gbọ́ Agbólúajé ń dọ̀bálẹ̀ dáadáa ìbàbò bàbá àgbà Gáà ń lo sẹ́wà lọ́wọ́ abẹ́ẹ̀ mẹ́tẹ́ ń pè ní Basọ̀run Gáà ẹnu pé kò lè jẹ ọba ni agbára rẹ̀ ti ju tọba lọ ó ti já ìjọba Ọ̀yọ́ gbà ó sì káwọn Aláàfin papamọ́ra ṣùgbọ́n Agbólúajé fọpọlọ sí ó tẹríba fún un wọ́n wá rí lò bí Aláàfin yamba bí Basọ̀run yamba bí ẹkùn àti Òjìgí ṣe rí lò iná làwọn náà rí lò agbára yamba bí ẹkùn pọ̀ iná ló fi pàṣẹ ọmọ Aláàfin ló lu ọmọ rẹ̀ Olúkẹ́pa tó ní kí bàbá rẹ̀ ara bàbá lòun ó ti gbẹ̀san ní kí ní jẹ́ bẹ́ẹ̀ á bẹ ẹ̀ṣẹ̀ ọmọ wò lára bàbá
torí pé jagunjagun ni wọ́n, àwọn wọ́n dẹ̀ ń pàṣẹ ogun, ó sì ló lórí ogun. Ní ọ̀rọ̀ tá a sọ ń gbà kan, ta sọ pé Báṣọ̀run ló lórí ogun ilẹ̀ Yorùbá, kì í ṣe Kakanfò, kì í ṣe pé a fi ba èèyàn jẹ́ kọ́, ṣé ká wá parọ́ ọ̀tẹ̀ ni, agbẹ́sì la parọ́, Ọ̀yọ́ òkú jìnà, a sì ti láláàfin báyìí, àbí nígbà bàbá wa ikú bàbá Yèyé Aláàfin àná mo sì ti ń sọ, a sì láwọn pòfẹ́sọ̀ rẹpẹtẹ, bàbá wa pòfẹ́sọ̀ Wándé Abímbọ́lá onífá ni wọ́n, ṣùgbọ́n historian ni wọ́n, professor of history ni wọ́n, ọ̀gá àgbà, wọ́n ti jẹ ọ̀gá àgbà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì rí, historian ni wọ́n. Àwọn bàbá tó yìn Fálọlá ń bẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà historian ń bẹ, ẹbí wọn pé Lájí Àbáàsì ní àlọ́ gbogbo ìgbà kó parọ́ nìsí, gbogbo bá ń dákọ nìsí, ẹgbẹ́ akọ Kakanfò, ibi tó kọ Kakanfò ti yọ gbogbo tàtà tí ń sọ nìsí. Ọ̀yọ́ tú ni o, Ọ̀yọ́ tò ni o, Ọ̀yọ́ dùn ni o, Ọ̀yọ́ kan ni o, Ọ̀yọ́ tòrò ni o, ta ni Báṣọ̀run náà lẹ́ẹ̀mọ́ balẹ̀gbẹ̀ Aláàfin. Ta ni ń jẹun tájá ń jùrù. Báṣọ̀run Gáànú, agbára rẹ̀ tó lò ó fi gba ilẹ̀ délẹ̀ Ghana, ó sì fi dáàbò bo gbogbo ilẹ̀ Yorùbá. Wọn ò ní sọ fún wa ń bí ìtàjú pé Báṣọ̀run Gáà ẹ máa pa àwọn ọba. Agbólúajé ọ̀jẹ̀ ní 1750, àwọn àgbàgbà pé ọdún 1772 ńlọ́wájà, ìyóò ní pé lu ọdún 22. Nígbà ó fi ọwọ́ rẹ̀ síbi ọwọ́ gbé, kò gbó Gáà lẹ́nu, ó gbà fún ọ̀gá rẹ̀. Báṣọ̀run Gáà lágbára o, Báṣọ̀run Gáà lágbára o, ó sì lówó, ó sì lọ́mọ ogun, ẹ̀rù kú ò sì bá, oúnjẹ òòṣà tí ń bára rẹ̀ lẹ́rù, ṣùgbọ́n kò lè jọba, ń pàṣẹ ọba. Gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì ta ni ò ní ṣe ti Gáà. Aláàfin Agbólúajé ó ti soríire ńlá, gbogbo nǹkan dùn gbà. Lásìkò rẹ̀ àwọn òyìnbó tí wọ́n kọ àkọọ́lẹ̀, wọ́n ní West Africa, ní ìwọ̀ oòrùn èèyàn dúdú, capital ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ tó jẹ́ capital ilẹ̀ Yorùbá, ibẹ̀ láti lè rí èèyàn tó wọ 2 million 1750 sí 1772, èèyàn over 2 million. Ṣẹ̀pẹ̀ yọ́ mọ̀ jọ wá lójú, nǹkan ti lọ. Kí ló sì fà tí ìlú máa fi kún? Gbogbo àwọn ìlú tó bá ti jẹ́ ìlú àmọ́nà, wọ́n máa àwọn ìlú àmọ́nà, wọ́n máa kó sàkọ́lẹ̀ wá, wọ́n máa láṣojú, wọ́n máa ní gbogbo ẹ̀. Tí wọ́n bá ti rí nǹkan kan tó bá fẹ́ ṣe, ẹ̀já gbé lọ sí olúùlú capital, bí ṣe ń kúnnù. Àwọn àgbà wa ní àwọn ọba tí wọ́n ń sin Aláàfin Agbólúajé ńgbà náà, wọ́n jẹ́ 1,600 kan. Èyí ò ní 1060 king, 1060 king àwọn ọba. Lẹ́yìn tó súnmọ́ sí wé gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá lọ délẹ̀ Ghana, abẹ́ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n wà. Inú ọ̀tún ti bí ẹlòmíì, èmi kúkọ ìwádìí ní ìtàn ní àkọọ́lẹ̀ rẹ̀ sí ń bẹ. Abẹ́ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n wà. Kọ́bà wà lè yé fàpèjú sẹ́yìn pé gbogbo bí ilẹ̀ Ẹ̀gbá ní ìsìn, àwọn Ẹ̀gbá wọn kọ́ ní ọba ńlá 3, lẹ́yìn yẹn wọ́n tún wá láwọn ọba míì, wọ́n láwọn ọba ìlú mọ́ míì tí wọ́n láwọn ọba. Bẹ́ẹ̀ náà nílẹ̀ Gbómìnà, bẹ́ẹ̀ nílẹ̀ Pópó Sábẹ́, délẹ̀ Dàòmìdé, Tógò, Dáírà, Àsàtì, ká tó wá sọ ẹkùn mẹ́rẹ̀ẹ̀rin tá a pínlẹ̀ Yorùbá gan-an lọ́nu. Aláàfin Agbólúajé wa, Ọ̀yọ́ tí wàá ń dùnyùn gbà,
àwọn òyìnbó ń wá ń gbà náà tí wọ́n sì rí tí wọ́n kọ àkọọ́lẹ̀. Aláàfin ó wá jíńjọ́ kan àti ṣe díẹ̀ náà lórí àpèrè, àlàáfíà sì ti jọba, ìdẹ̀kùn ti dé, ìrọ̀rùn dé, owó ti pọ̀. Àwọn àgbà ní pé agbólúajé, ọrọ̀ ajé wa tó búrẹ́kẹ́, àlàjẹ́ ló dorúkọ, pé kì í sorúkọ ẹ̀ gangan. Bí ìgbà tí Oyèsílé ṣe di Olúgbòde ńbàdàn, Olúwa gba òde, Jésù Kristi Olúwa ó gba òde Ìbàdàn. Láyé rẹ̀ ni òyìnbó Dáfídì mú láti Jámánì, ló mú Christianity wọ Ìbàdàn. Láyé Oyèsílé Olúgbòde ni. Oyèsílé Olúgbòde lọ́dẹ̀ jẹ tẹ̀lé Ọpẹ́ Àgbé, Ọpẹ́ Àgbé ló jẹ tẹ̀lé Ìbà Olúyọ̀lé, torí Ọ̀dẹ́nìlọ ọ̀jẹ́ tó fi jáde láyé kò jẹ baálẹ̀. Àlàjẹ wọ́n pè lóko. Ọrọ̀ ajé ti wá búrẹ́gẹ́, owó pọ̀, èrò pọ̀, ìlú ti kún, ogun ń bẹ. Àwọn tápá àjọsí tẹ́ ń lé bàbá wa, tẹ́ ń lé wa lọ́lẹ̀ bàrùbá, àtàwọn bàrùbá ọjọ́ sí àti tẹ̀wọ́n lórí ba àtúgbànú ilẹ̀ wọn. Aláàfin Agbólúajé wa lọ bá ọ̀gá rẹ̀, ṣe pé gáà lọ̀gá, ceremonial king. Ó dàbí ìgbà tá a lo prime minister àti president ni láyé àwọn Tafawa Balewa àti Azikiwe nígbà náà. Sikh Tafawa Balewa ní prime minister tí gbogbo ayé mọ̀. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ gáà ṣe rí. Aláàfin Agbólúajé wa lọ bá ọ̀gá rẹ̀ gáà. Ìbàbò olòlò tí ó lò lẹ̀ ìgbó ọkọ ìyá mi, ẹ mà ṣe ẹ kú àtìlẹ́yìn mi. Gbogbo ẹ̀ wá rọrùn, ìrọ̀rùn dé, kò sógun kò sọ́tẹ̀, ọlá wa ti búyọ. Bàbá, ó mọ̀ wù mí, ọdún kan ń bẹ táwọn baba ńlá mi máa ń ṣe. Ó wù mí pé ká sọdún bẹbẹ. A ti ṣe bẹbẹ ńlẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ń dá àwọn títọ̀ kí ló ti lo wákàtí kan, ẹ jẹ́ ń gbé wọlé padà, ẹ má bínú. A ti ṣe bẹbẹ ńlẹ̀ Yorùbá, kò sógun mọ́, owó ti ń wọlé, ìkẹ́ ti dé, ìgbádùn ti dé. Ẹ jẹ́ á sọdún bẹbẹ. Basọ̀rún Gáà gbà. Ọdún bẹbẹ jẹ́ ọdún kan nílẹ̀ Yorùbá táwọn Aláàfin Ọ̀yọ́ máa ń ṣe. Ọdún mẹ́ta ni máa ń gbà. Ọjọ́ 5 ni Yorùbá ní lọ́sẹ̀. Ọ̀run tá a fi ń lọ́jọ́ 7 lónìí, ọjọ́ 5 la ní lọ́sẹ̀. Ó tiẹ̀ wá kéré jù náà, àwa àbùkéré yóò lé lọ́dún kan àbọ̀. Àmọ́ kèé tó ọdún 2 tán ní tí Yorùbá ṣe ń ka ọdún wájọ ọdún 3. Tí Aláàfin bá wá ṣe ọdún bẹbẹ tán, Basọ̀rún náà wá sọdún ọ̀wàrà tiẹ̀ oṣù 3 ni. Tọ́lọ́dún kọ̀ọ̀kan ló nígbà tá a máa ṣe. Irú ọdún Ṣàngó nísìnyí, inú oṣù kẹsàn-án la máa sọdún Ṣàngó nígbà wáṣẹ̀. Inú oṣù kẹsàn-án la máa sọdún Ṣàngó. Ẹ wo ọdún eégún tá à ń ṣe nínú oṣù kẹfà, báwọn bàbá wa ṣe ń ṣe é bọ̀ náà nù. Gbogbo nǹkan ló ti ní lànà nílẹ̀ Ìbàdàn. Tá bá wá fẹ́ sọdún bẹbẹ, a ránṣẹ́ káàkiri gbogbo àwọn ọba 1060. Àwọn náà ní baálẹ̀ lábẹ́, gbogbo wọn kẹ́bùn wá. Òfin kan wá ń bẹnu ọdún bẹbẹ, kò gbọdọ̀ sí ogun, kò gbọdọ̀ sí aáwọ̀, kò gbọdọ̀ sí ọ̀tẹ̀. Aṣọ tó bá wù ọ́ ló lè wọ̀, èyí tó bá wù ọ́ ló lè ná, ọlá tó bá wù ọ́ ló lè ṣe. Ìgbà wọn wá sí gbogbo ìloro tó wọ Ọ̀yọ́, orígun mẹ́rẹ̀ẹ̀rin tí ìloro tó wọ Ọ̀yọ́, wọn ó sílẹ̀, wọn ò ní gbowó bodè. Àwọn èèyàn máa wọlé, wọ́n máa jáde. Àwọn èèyàn olóòṣà oríṣiríṣi ó gbé wá, eléégún ó gbé wá káàkiri ti bútòrò ilẹ̀ Yorùbá. Wọ́n á sì wá bá Aláàfin. Ẹ sì gbọ́dọ̀ jà.
bí wọ́n ṣe ṣe nù. Àwọn nǹkan wá rọ̀ mọ́ ọdún bẹbẹ, mo sì ń bọ̀ torí pé ọdún bẹbẹ sí nínú ìtàn ó sì kù méjì tá a sọ nínú ìfìráyè lè ṣàlàyé dáadáa fún alẹ́kùnrẹ́rẹ́ nípa ọdún bẹbẹ. Àwọn àpàrọ̀ èèyàn wọ́n wá káàkiri wọn bá Aláàfin yọ̀ pé Aláàfin sọdún bẹbẹ, a ó bá ṣe, a ó bá yọ̀, a ó lọ sí Ọ̀yọ́, a ó lọ kí Aláàfin tó fẹ́ sọdún bẹbẹ. Ọdún bẹbẹ wọ́n parí ẹ̀ ọlárinrin, ṣùgbọ́n nígbà wọ́n bá parí ọdún bẹbẹ o, àwọn baba ńlá wa kan ń bẹ tí wọ́n tún ṣe ètùtù fún ọdún bẹbẹ o nínú ọdún bẹbẹ ńlẹ̀ Yorùbá, torí táwọn kan ìfẹ́ gbẹ́rẹ̀ wọ́n máa ń fi èèyàn sọdún bẹbẹ. Ó ní bí àwọn baba wa tí wọ́n fẹ́ gbódìdí ẹni níjọ́ lè yún o, torí kò sílùú tí wọ́n ti ṣe nílẹ̀ Yorùbá àti kárí ayé. Wọ́n parí ọdún bẹbẹ, Báṣọ̀run Gáà náà ṣe ọdún Ọ̀wàrà tiẹ̀. Gbogbo àwọn tó wá kí Aláàfin wọ́n padà, ẹnu olóró Ọ̀yọ́ tá a sílẹ̀ gbàǹgbàǹ ó wà ní títì ní kápítà, torí ń gbà odi máa ń yí ìlú po, odi máa ń yí ìlú po. Wọ́n wá parí ẹ̀tàn Báṣọ̀run Gáà sọdún Ọ̀wàrà lọ́wọ́ á lọ bá Aláàfin, ọlọ́ba Aláàfin Agbolúajé. Bàbá ẹ kú ìnáwó ọmọ ìyá o Agbolúajé bẹbẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa àtàwọn èwe sí ni wọn ọ̀gbọ́n tí ń jọ́dún bẹbẹ. Ẹ kú ìnáwó o, àmọ́ wòmí Aláàfin Agbolúajé, èwo ló bẹ̀rẹ̀ bẹ tí ọ̀rẹ́ rẹ wá ń ṣeun, ọwọ́ ayé ọ sí ni àbọ̀wọ́ àfi ọ́sẹ̀ sí. Ibi tí wàhálà ti dé ni lásìkò ọdún bẹbẹ, ọba kan wá láti apá ilẹ̀ Pópó, à ń pè ní Ẹlẹ́wì Odò, ọba Ẹlẹ́wì Odò ọwá, ọ̀rẹ́ lòun àtàláàfin Agbolúajé, òun sì súnmọ́ etí omi, ẹ̀fìgbà ti fi odò kún, ọwọ́ súnmọ́ àwọn òyìnbó wá wọ́n wá ń ṣòwò, wọ́n ń ra àdí, wọ́n ń káṣọ wá, ní táwà bá ní wọ́n ń rà, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Òwò ẹrú ò tí ì fi gbogbo ara rinlẹ̀ ńgbà náà. Òun wá ráwọn aṣọ àrán gbà lọ́wọ́ àwọn òyìnbó, ọ̀rọ̀ àwọn aṣọ àrán gbà dáadáa. Ìgbà tó wá gbọ́ pé Aláàfin fẹ́ ṣe ayẹyẹ, ó wá kó àwọn aṣọ àrán wá, ó kó f'Aláàfin. Tó bá ṣe pé àwọ̀ olómi aró ló ń bá mú, yóò fún òun lè mú aláwọ̀ ewé, ó lè mú funfun, k'Aláàfin mú pupa, ó ṣàkó aṣọ àrán fún. Nígbà wá di ọdún bẹbẹ sí lẹ́yìn ọmọ yọ aṣọ ní Aláàfin náà gbọ́dọ̀ máa pààrọ̀ aṣọ. B'Aláàfin bá ṣe ń pààrọ̀ aṣọ lọ́bẹ Ẹlẹ́wì Odò náà ń pààrọ̀ aṣọ. B'Aláàfin ṣe ń pààrọ̀ aṣọ l'Ẹlẹ́wì Odò ń pààrọ̀ aṣọ. Ìyí ọ̀wá dùn máwọn Ọ̀yọ́ nú àtàwọn Ọ̀yọ́ Mèsì. Wọ́n wá pa Aláàfin pé bàbá wa aṣọ mi ni gbogbo táwọn ẹ̀ náà ló kó wá fún wa, wọ́n míì tó ju tiẹ̀ lọ. Ẹ̀kọ́ nìhun náà fún wọn náà. Wọ́n pè ọ́ lóde, wọ́n ṣèjọ onílé lọ. Àlejò tó ń ṣèjọ onílé lọ, ẹ̀tẹ́ ni ó fi tẹ́. Ó wá dùn àwọn Ọ̀yọ́. Kábíyèsí Asẹ́yìn sì ń bẹ́ńbẹ́. Báṣọ̀run wá pè é. Asẹ́yìn pé wo àwọn aṣọ rẹ wá, ẹ foríkorí, ẹ gbọ́dọ̀ hun aṣọ tí kò sírú ẹ̀. Asẹ́yìn mọ̀ pé ọ̀ràn dé. Ọkọ ọ̀gá rẹ̀ ní ń sọ̀rọ̀, ọkọ Aláàfin ní ń sọ̀rọ̀. Pápápá Asẹ́yìn pé gbogbo àwọn ahun aṣọ. Tọ́lá Aláàfin ló ní Ìṣẹ́yìn, Aláàfin ló ń fi Asẹ́yìn jẹ, òdodo ọ̀rọ̀ nú.
kìí ṣe ọ̀rọ̀ àlọ́ àbí ọ̀rọ̀ ààrẹ tamáàtamà àwọn èèyàn lè máa sọ àlọ́ ìgbàlódé àmọ́ ilẹ̀ asẹ́yìn o Aláàfin ló ní. kí èèyàn wá máa bí mílíọ̀sì pé ta ní fi tìmí jẹlẹ́dẹ Aláàfin ni, ta ní folúwo jẹ́ ń wò Aláàfin ni. kọ́mọ̀ ti lọ́nlẹ̀ Yorùbá wọn. ọba sẹ́yìn wá pé àwọn ahunṣọ ọba lásẹ́yìn ò kìí ṣe baálẹ̀ o, ọba lásẹ́yìn o kìí ṣe baálẹ̀ o, tó sì ní kọ́bì ọba lásẹ́yìn kìí ṣe baálẹ̀. ó wá pe àwọn ahunṣọ wọ́n wá hun aṣọ náà. àwọn àgbà ní aṣọ tó bá wà nínú oòrùn yóò máa bì, tó bá di alẹ́ tí wọ́n bá tẹná yóò máa bì, tó gbé tó bá yí síbì wọ́n ṣe tó pé yóò mọ̀ àwọn èèyàn ti lọ gbá àtinúdá kọ́lọ̀ ó sànà àìbáṣọ láyé ni òjá lè ṣàlàyé ẹ̀ bó ṣe rí. débi pé ńgbà tí Aláàfin wọ̀ Ẹlẹ́wì Odò bàbá aláṣọ àwọn gan lanú lẹ̀ ni pé mo fọ́ aṣọ rèé ẹ̀pá àwọn ọmọ wa àṣẹdẹ́bárì kan mo fọ́ ìwọ́n tó lóun fọ́ ló sì dúró àrẹ kọ́ fọ́. èyí tó bí gáànú nù. Aláàfin Agbéluajé ní Báṣọ̀run ọdún bẹbẹ là ń ṣe ẹni tó kálukú bá nílò lè wọ àwa náà lánà kálukú ṣé ìyẹn ṣe máa wà sọ kó dọ̀ràn. Báṣọ̀run Gáà ní kò wá yẹ yín ṣe wá fi yín ṣẹ̀sín ni sẹ́nìkan máa ṣe jọ onílé lọ. nígbà tí ó yàn sí Agbéluajé pé Gáà fẹ́ jagun ọ̀ràn sí abẹ́nú sí ọ̀rẹ́ rẹ̀ Ẹlẹ́wì Odò, ṣùgbọ́n ọba Ẹlẹ́wì Odò tó mọ ìdí tí òun náà kọ̀gọ̀ ọmọ ìdí tí wọ́n fi lọ wá aṣọ míì tẹ́ lọ wá aṣọ míì f'Aláàfin kó lò ọmọ pé ọ̀gbọ́rùn lórí òun rèé. nígbà tí ó kúrò lọ́yọ̀ọ́ ọ̀fà mi lẹ̀ àmì ta nígbà tó gbọ́ wípé Gáà ti ń palẹ̀ ogun ó gbé bí Aláàfin fi sí rán oníṣẹ́ sí lòun náà rán oníṣẹ́ padà pé bàbá ẹ fọkàn balẹ̀ o ẹ má rí tèmi ro ẹ fọkàn balẹ̀. Ẹlẹ́wì Odò fo odò Èṣù Ògbó ọgbà bọ́ sílẹ̀ Tápà ó sá lọ ọbẹ̀ ọmọ pé agbára Gáà ò débẹ̀ ogun tí ó lọ lẹ̀ Tápà wọ́n jọ ja ogun ńlá ni. Ó sá lọ. Oúnṣẹ́ Ẹlẹ́wì Odò àtọ́únṣẹ́ tí Aláàfin Agbéluajé rán wọn ò padà bá Aláàfin Agbéluajé bàbá ti tẹ́rí gbaṣọ. Wọ́n ti lọ darapọ̀ máwọn bàbá wọn ọ̀rọ̀ wá pé méjì. Kí ló pa Aláàfin Agbéluajé? Apá kan àwọn àgbà wọ́n ní àmì tó rán oúnṣẹ́ tó rán àwọn ọmọ irinṣẹ́ Gáà wọ́n fura wọ́n mú nígbà wọ́n mú ó lù sí Gáà lọ́wọ́. Gáà wá ránṣẹ́ sí ọ̀rẹ́ rẹ̀ bọ́ ránṣẹ́ lọ nígbà tá a bá fi padà dé tá a bá lọ yanjú rẹ̀ a gbọ́dọ̀ bọ́ o bí n bá bọ́ gbóró gbé ọ o ìyún kan. ẹ̀ẹ̀kejì wọ́n ní kò lu ṣùgbọ́n ṣẹ́ tí Ẹlẹ́wì Odò rán kéde Aláàfin Agbéluajé wá wòye pé ọ̀rẹ́ mi èmi náà mo pè kó wá bá mi ṣe ayẹyẹ àá ṣe wá gbọ́ pé wọ́n tún wá gbé orí rẹ̀ wá fún mi. èmi yẹn sọ̀rọ̀ ọ̀dàlẹ̀ ẹni bàbá gbé májèlé jẹ tí wọ́n ṣe bí ọkùnrin èyí ó wù kó jẹ́ Aláàfin Agbéluajé ò dá ọ̀rẹ́ rẹ̀ dọjọ́ ọkú. Àwọn Aláàfin nu àwọn ọba nu wọn ò ní sọyún nù tà fún wa. Aláàfin Agbéluajé nu àáṣe á gbọ́ pé wọ́n gbé orí ọ̀rẹ́ mi wá bá mi Aláàfin Agbéluajé ló ṣe bí ọkùnrin sí. Aláàfin Agbéluajé wàjà ní ọdún
1772 nínú àwọn ọmọ aláàfin tó pọ̀ láyé lónìí lọ aláàfin tó bímọ tó pọ̀ táwọn ọmọ rẹ̀ sì lo ọkọ̀ tí wọ́n nípa láyé lónìí Agbolu Ajé jẹ́ kan bẹ̀. Ọlọ́run yìí rá sí èèyàn láre tó gbìyànjú fúnlẹ̀ Yorùbá ó sì fẹ̀mí ẹ̀ lẹ̀ fún. Mo ti sọ fún wa gómìnà Isiaq Abiola Ajimobi àrọmọdọ́mọ Agbolu Ajé ni. Tí wọ́n bá tiẹ̀ sọ pé láàfin Agbolu Ajé rẹwà ìmọ̀ ń dáyàn lọ́rùn ta ni ó rí Ajimobi tí ò ní dá lọ́rùn tí ò ní mọ̀ pọ́kùnrin ni. Aláàfin Agbolu Ajé lọ ní ọdún 1772 náà ni Basọ̀run Gáà yan Akẹyọmẹ́jì Ògbé láláàfin. Májè Ògbé ìlọ́yàn láláàfin láàrin ọdún 1772 sí 1775 ọdún bíi méjì àbàbí ká sọ pé mẹ́ta abẹ́ ọdún mẹ́ta ló wà láwọn lò. Nígbà táwọn ó dé àwọn náà ń dọ̀bálẹ̀ fún Basọ̀run Gáà àmọ́ àwọn gbà yí pé Aláàfin Agbolu Ajé tútù. Àwọn á bẹ̀rẹ̀ sí ní wá ọ̀nà bó làwọn ó ṣe rẹ́yìn Basọ̀run Gáà bá àbá sí ní rẹ́yìn Basọ̀run Gáà bó ń Basọ̀run Gáà ò ṣe ní rẹ́yìn wa tápá Basọ̀run Gáà ò fi ní ká wa. Ńlá Aláàfin Méjì Ògbé ló ń san. Ta ló wá rẹ́yìn ara wọn? Aláàfin Méjì Ògbé ló rẹ́yìn Basọ̀run Gáà àbí Basọ̀run Gáà ló rẹ́yìn Aláàfin Méjì Ògbé? Èmi ò ní kú ẹ̀yin ò ní kú, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Àtúgbẹ̀yìn ẹ̀yin lólùfẹ́ wa ẹ̀yin náà ẹ bá wa dá sí ìtàn Ọ̀yọ́ Empire àwa táwa lórí Facebook àti YouTube account number wa láàmú létí lọ́nbẹ̀ wọn. Àwa táwa lórí TikTok bá jẹ́ pé OP ni phone number wa náà ni OP wa 08023687432 lẹ́ẹ̀kan sí 8023687432 WhatsApp number wa náà nìyẹn. Pàápàá ti mọ̀ yí pé a ti lọ yan ẹ̀kọ́ ibi tó ga Starlink là ń lò báyìí 58,000 ní kinní rẹ̀ lóṣù. Kádẹ̀lé máa ṣètò kọ́mọ́dé pé nẹ́tọ̀kì ń dà wá láàmú àmọ́ fọwọ́ gba lójúlẹ̀ mẹ́wàá ẹja já sórí ibi àti bọ́m̀bẹ̀. Ṣùgbọ́n òpópó mọ́kà mọ́ róró àwọn èèyàn ni wọ́n ń tó ṣe o ìlọ̀rọ̀ Starlink. Torí náà mo dúpẹ́ lọ́wọ́ gba àwọn olólùfẹ́ wa àti ṣe pé à ń dúró tì wá ilé àtọ̀nà wọ̀ ní bàjẹ́ ẹ ṣé gan ni o. A pàdé ní apá 19 lọ́la pẹ̀lú àṣẹ Ọlọ́run. Títí ìgbà tá a tó pàdé èmi a máa wí pé ejò kan ò ní rọrùn rè pé láyè kó dúró ire o.